Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo ṣe sàlámù àlékún. Ọmọ Yorùbá ẹ ti ń sùn. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sùn o. Tá a bá sùn ó léwu o. Gbogbo ọ̀nà ni Tinubu fẹ́ gbà láti make sure pé 2027 yẹn ó bọ́ sí o. Ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀ ká pe àwọn èèyàn wa jókòó. Tó bá jẹ́ tòótọ́ la ní ìfẹ́ kí ìran wa bọ́ lóko ẹrú. Tó bá jẹ́ tòótọ́ la fẹ́ kí ìyà kó jẹ ìran wa. Ẹ jẹ́ ká jọ ṣe kíni, ká jọ jí àwọn èèyàn wa tó bá sùn kí wọ́n jí nínú ohun ẹ̀ṣẹ̀ wọn. Ṣé gbogbo wa láti gbọ́ tí Tinubu tó ṣẹ̀ṣẹ̀ ṣe? Nítorí kí dẹ̀ ni bàbá ṣe yìí? Nítorí 2027 election. Bàbá Tinubu ti rẹ́dì láti ta gbogbo ìgbésí ayé àwọn ọmọ Yorùbá láti lè fi gẹ́ẹ̀tì admission 2027. Ẹ bá mi fọ́ ètò yìí síta. Bàbá Tinubu ti rẹ́dì láti dá gbogbo ọmọ Yorùbá sí God nítorí 2027. Bàbá Tinubu ti ń ṣe àwọn kí ló máa ń pè ọwọ́ mi ò fẹ́ lo language tó máa ṣe kinní. Ok, ẹ jẹ́ kí n ṣe báyìí. Bàbá Tinubu ti ń gba àwọn ọ̀nà kó yọ láti lè jẹ́ kí àwọn tí wọ́n sọ wípé àwọn làwọn born to rule láti lè jẹ́ kí wọ́n gbé ìjọba fún bàbá Tinubu ní 2027. Bàbá Tinubu ò mú ọ̀rọ̀ yìí ní kékeré. Ọmọ Yorùbá ẹ má sùn. Tó bá jẹ́ tòótọ́ a nífẹ̀ẹ́ ìran wa, a fẹ́ kí ìyà jẹ Yorùbá mọ́, àfi ká tètè ta mọ́ra báyìí. Àfi ká tètè ṣe kíni, ká tètè wake up ọmọ Yorùbá tàtà. Ṣé mọ̀ pé nígbà tí bàbá Tinubu wọlé, bàbá Tinubu ń ṣe àwọn nǹkan kan. Ẹ máa gbọ́ látẹnu bàbá Tinubu o. Máa play ẹ̀ fún yín tí ẹ máa gbọ́. Kí gbogbo ọmọ Yorùbá lè ṣe kíni, kí a lè dìde láti bẹ̀rẹ̀ sí ní so okùn ṣòkòtò wa. Ká má jẹ́ kó sú wa, ká má jẹ́ kó rẹ̀ wá o. Nítorí ẹnìkan, nítorí ọjọ́ ọ̀la ìran wa. Ká má jẹ́ kó sú wa, ká má jẹ́ kó rẹ̀ wá. Ṣé mọ̀ pé nígbà tí bàbá fẹ́ wọlé alákọ̀ọ́kọ́, gbogbo wa ta pariwo Yorùbá nation ni bàbá fi negotiate. Mo sì mọ̀ wípé kò padà yí àwa ọ̀pọ̀lọpọ̀ kan, ó padà yé wa létà. Ṣùgbọ́n nígbà tí géèmù yẹn bẹ̀rẹ̀, irú èmi báyìí kò yé mi. Tí n bá mọ̀ wípé ariwo Yorùbá nation tá à ń pa ni bàbá Tinubu máa fi jẹ president 2027, 2023, ní ìyà ṣe máa continue àti máa jẹ ìran Yorùbá. Mi ní báwọn pariwo Yorùbá nation, mi ò sì ní pariwo wọn Nàìjíríà. Ọlá wípé à ń pariwo Yorùbá nation ni bàbá ìṣe ló fi wá dígò, tí bàbá ìfi wá ṣe gógó tó fi gbé ìbò fún bàbá o. Bàbá tuntun ti wá bẹ̀rẹ̀ báyìí ọmọ Yorùbá o, kó má dàbí wípé àtúntara wa lólobó o. Nítorí nígbà yẹn àwọn kan ti mọ̀ wípé ariwo Yorùbá nation tá à ń pa ó pẹ̀lú nǹkan tí bàbá yẹn máa fi jẹ lọ. Bàbá yẹn náà dé sọ nígbà tó ń campaign, ẹ má ní ẹjọ́ pọ̀, ẹ jẹ́ ká máa rọra wa létí, ká máa flashback, ká lè fi mọnú odó tá máa dọ̀wọ́ lásì. Kí gbogbo wa lè fi ṣe kíni, ká lè fi mọ ibi tí oníkálukú wa tí a máa ti bẹ̀rẹ̀ gbé ẹrù tó wà lẹ́yìn, kó má bá dogun, kó má bá di wàhálà sí wa lọ́rùn, kí ìyà ẹ̀ má bá jẹ wá. Bàbá sọ nígbà tí wọ́n campaign, bàbá ní tí wọn ò bá ti gbé kíní wá, àwọn máa jẹ́wọ́ ibi tí owó epo ń wọlẹ̀ sí. Ṣé mọ̀ pé ìgbà tí bàbá náà wọlé sí, bàbá fìyà owó epo yẹn jẹ wá, tó túmọ̀ sí pé bàbá náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ owó epo. Bàbá náà dẹ̀ ṣe ní dọ́bù ìyà fún ìran Nàìjíríà, kì í ṣọmọ Yorùbá nìkan, fún gbogbo Nàìjíríà. Òun ló fi dín ta padà wá ra epo ní 1000. Tinubu fi ẹnu wọn sọ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ election wípé àwọn làwọn jẹ́ kí Buhari débẹ̀, wípé tí ò bá ṣe títa wọn ni Dàpọ̀ Abíọ́dún ò lè jẹ gọ́fúnà. Ibẹ̀ ni bàbá ti sọ ọ̀rọ̀ yẹn wípé Buhari ṣèkíní ó lulẹ̀,
ó ṣèkejì ó lulẹ̀ ẹ̀yin tẹ́ ń wùwà ẹ lè ti gbàgbé nítorí pé kí ni omi pọ̀ jọ kà lọ ṣùgbọ́n irú èmi tó jẹ́ wípé kò sí bómi ṣe lè pọ̀ tó Yorùbá nation come first mi ò ní gbàgbé gbogbo pass màá dẹ̀ máa mú wá láti tún máa fi ṣí wa ní iyè ká má bàa tún gọra wa ní 2027 ká má bàa tún ṣe kíni ká má bàa kó sọ́wọ́ ní 2027 tá a fẹ́ wọ̀ yìí nítorí pé kíni bàbá Tinubu ti gbọ̀nà tá a expect ó tútù ti gbabẹ̀ yọ nítorí 2027 election màá play fídíò báyìí gbogbo wa lájọ máa wò lájọ máa gbọ́ kí gbogbo wa lè mọ ọmọ ẹni tá à ń ṣe bàbá wa ní ó ṣèkíní ó lulẹ̀ ó ṣèkejì ó lulẹ̀ ó ṣe ìkẹta ó lulẹ̀ bàbá ní tí wọn ò bá gbé kinní yìí wá àwọn máa jẹ́wọ́ bí tí owó epo ń wọlẹ̀ sí ìjẹ́ èmi àti yín wá padà bí Tinubu léèrè lọ́jọ́ ti tòní pé kí ló wá ṣẹlẹ̀ sépo àwọn tó sọ wípé wàá jẹ́wọ́ bí tó ń kówó epo sí a ò máa ra epo ní 200 naira per litre àwọn tí bàbá yìí dúnkokò mọ́ tí wọ́n fi èmi àti yín tí wọ́n fi wá gbá game wípé tí wọn ò bá gbé kinní fún àwọn máa jẹ́wọ́ bí tó wó epo wọlẹ̀ sí torí àwọn ò bá wọn gba contract àwọn dẹ̀ máa ṣe kíni àwọn máa padà lọ bá àwọn tí wọ́n pè fún ìpínyà orílẹ̀-èdè Nàìjíríà ó pẹ̀lú nǹkan tó jẹ́ kó gbé kinní fún Tinubu o òun ló fa tí Tinubu fi lóore ọ̀fẹ́ àti jẹ president gẹ́gẹ́ bí gbogbo wa dẹ̀ ti ṣe mọ̀ wípé tó bá sọ̀rọ̀ nípa game master Tinubu is one of them now Buhari wá kú ẹ wá wo ohun tí Tinubu ṣe ọmọ Yorùbá lẹ́yìn ikú Buhari lẹ́yìn ikú Buhari ibi tẹ́ máa ti mọ̀ wípé àwọn Fúlàní ló ní Nàìjíríà àwọn ló wà into that power àwọn ló wà nínú ilé agodo tó ń dún mọ̀wúrú tó ń fi ìyà jẹ ìran gbogbo Nàìjíríà nísìnyí Tinubu ti ṣe kíni Tinubu ti rẹ́dì láti fi ti Késárì fún Késárì wọn kí Tinubu bá lè ṣe ẹlẹ́ẹ̀kejì o kójú má bá ti ìdílé Tinubu ọ̀rọ̀ wípé tí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ ibo làwọn ìran Yorùbá fẹ́ fi ojú sí nígbà tégbé bá regbé tégbèrègbè tí ọdún 8 bá pé ibo ni Yorùbá ti fẹ́ bẹ̀rẹ̀ Tinubu dẹ̀ ti rí léwọ́ ti rí ta bàbá ti mọ̀ wípé ìyà ń bẹ lọ́jọ́ iwájú fún ìran tó ń jẹ́ Yorùbá nínú Nàìjíríà gbogbo ẹ̀ ni bàbá ti rí wípé ìwọ̀nba ni Yorùbá lè sọ̀rọ̀ mọ́ ní ìlú Nàìjíríà now Buhari fòṣọ́lẹ̀ Buhari kú ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up o kó mọ̀ bá di wípé 2027 election yìí ohun tí àwọn people yìí tó máa gbà lọ́wọ́ Tinubu àtàbára ilé àtàbára oko because bàbá ti rẹ́dì àti fi gbogbo nǹkan tó bá gbà sílẹ̀ fún wọn káwọn ṣàlè débẹ̀ ní 2027 now Buhari ti kú wọ́n ti túfọ̀ gbogbo wa ti gbọ́ lẹ́yìn tí Tinubu gbọ́ tí gbogbo ayé ti gbọ́ tí ààrẹ pé Buhari ti kú kí ni Tinubu ṣe Tinubu ní láti change orúkọ University of Maiduguri Tinubu change ẹ̀ sí Buhari ẹ wo game táwọn people yìí bá wa gbá ẹ̀yin ọmọ Yorùbá kò tán síbẹ̀ o yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàntí èlé kò tán síbẹ̀ o Tinubu ti change orúkọ University of Maiduguri bàbá Tinubu wá sọ di Muhammad Buhari University bàbá sọ di ẹ̀yin mo mọ̀ pé yìí kan ti máa rò pé kí wá ní títí yín pẹ̀lú yẹn ó kàn wá torí pé kí ni wọ́n ti ṣe ti Nàìjíríà ẹ̀ tilẹ̀ Yorùbá náà fún wa báyìí sí ẹ jẹ́ ká mú lẹ́sẹẹsẹ má kánjú ẹ bá mi ṣí ẹ̀ nígbà tí bàbá wa change orúkọ University of Maiduguri tó sọ di Muhammad Buhari University wọ́n wá fòpẹ̀ wọ́n wá sí Lagos State
kí èdè Yíbò àti Yorùbá má ba yéra yé gẹ́gẹ́ bí Biafra ṣe fojoojúmọ́ pariwo páwọn fẹ́ lọ. Oh my God, ẹ bá mi ṣí ètò yìí. Tí àwa Yorùbá pariwo pa fẹ́ lọ, tí ẹ bá lọ wò dáadáa, Ọláyọmí Kóìkí má yẹ ògbó against Yíbò nítorí pé kí ni Ọláyọmí rí wípé the same cause lájọ fight fún. Kì wá ṣe Ọláyọmí Kóìkí nìkan àti so many people, even àwọn Yíbò kan wà tó jẹ́ wípé wọn ò rí àwa Yorùbá ní ìrí ọ̀tá wọn. Kẹ́ máa wo political game. Ẹ̀yin tẹ́ bá wá fẹ́ gẹ́ẹ̀tì nǹkan tí mo sọ ìtẹ́ fẹ́ gbá òtítọ́ yẹn mú. Ẹ lọ wo programu tí Very Dark máa ṣe, ọ̀rọ̀ tí mo ń jayé sí òun náà ti sọ̀rọ̀ nípa ẹ̀. Tẹ́ bá fẹ́ kí n gbé wá, máa gbé wá, ẹ kọ sí comment section, just short video ni, máa gbé wá kí gbogbo yín tún wò yẹn náà. Kẹ́ lè mọ̀ wípé bàbá yẹn fẹ́ ṣe divide and rule and is ready to pay anything tó bá gbà láti lè make sure wípé 2027 election yẹn òun dàárín both Yorùbá àti Yíbò rú, èdè yóò yẹra yín mọ́. Ó mọ wá lọ ṣe kí ni, á wá lọ fi ayé àtìfẹ́ fún àwọn Fúlàní. Àrà tó bá wá àwọn Fúlàní tó bá ní wọ́n fẹ́ fi Yíbò dá, Tinubu á sọ fún wọn pé yẹ gọ́ọ̀ sọ. Àrà tó bá àwọn Fúlàní tó bá lọ fẹ́ fi Yorùbá dá, aláàdé ẹgbọ́n ọ̀sán ẹ ṣàtìgbé kínní wá kí n mọ̀ ṣe níṣò 2027 election. Màá ṣe ìpínlẹ̀ fún yín o, ẹ máa fi etí yín báyìí gbọ́ látẹnu Buhari fún ẹ, látẹnu President Bola Ahmed Tinubu o, fídíò wá o, èmi ò ní wá láìlẹ́rìí o, fídíò máa play fún yín, ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ kà fún yín náà kí wá play fídíò sí. Bàbá ní àwọn name University of Maiduguri, mo kà ní òun mo ṣe wọlé o, àwọn name University of Maiduguri, àwọn name as Muhammad Buhari University. Ọwọ́ fún pẹ́ ó tún di Lagos State. Ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ Èkó dáadáa, ẹ máa gbọ́ nípa Charlie Boy bus stop. Charlie Boy ọmọ Yíbò ni. Tinubu kí la ṣe fún yín bàbá? Irú ẹ̀dá wo lọ́lọ́run dá Tinubu? Ṣé amọ̀ burúkú tó kù ní àjùlé ọ̀run òun lọ́lọ́run páìlì jọ tó fi mọ bàbá yẹn ni? Tó fi jẹ́ wípé tẹ bá fẹ́ ta nínú ilé ẹ bá Tinubu bẹ̀, tẹ bá fẹ́ ta níta Tinubu ni. Mi ò rí game planner, mi ì rí èèyàn kankan tó tún ní ọpọlọ àti ṣe àti play àwọn political game yìí tó President Bola Ahmed Tinubu. Mi ò rí. Òun gan ló yẹ kó máa pè ní àjọ̀nú burúkú tó ń gbé ìlú Nàìjíríà. Tinubu ní àjọ̀nú burúkú tó ń gbé ìlú Nàìjíríà. Èṣù láàlú ògiri òkò abániwọ́rọ̀ bá àrídá tó ń gbé nínú Nàìjíríà. Tinubu ló yẹ kó máa pè bẹ́ẹ̀. Mi ò sórí láti sọ fún ẹni tó bá lóye àti mọ̀ tó bá jókòó tó wo gbogbo géèmù tí Tinubu máa ń play. Tẹ bá rò pé bàbá yẹn máa gba bíyọ á gba bíyọ. Tinubu ẹ jẹ́ ká continue kí n tún sáré wájú ayé sí kankan náà, kí n tún fi ẹ̀rọ ṣe kí ni kí n fi jíwa again. Ẹ wá wo Charlie Boy bus stop tí ó ti wà látìgbà tí aláyé ti dáyé, tí ìlú Nàìjíríà ti jẹ́ Nàìjíríà, tí ìlú Èkó ti di ìlú mọ̀ọ́ká tó ti di gbajúmọ̀, tí wọ́n ti máa ń pe bus stop yẹn ní Charlie Boy bus stop. Òdú ni kì í ṣàìmọ̀ fólóko, àfihàn tó bá jẹ́ pé inú oko ìlú kan ló ń gbé ò lọ Lagos State rí ló máa sọ wípé o ò tí gbọ́ nípa Charlie Boy bus stop. Tinubu ti change ẹ̀, wọ́n ti sọ di Ọlámídó Bàdó bus stop. Kí ló fẹ́ fi dálẹ̀ láàrin Yorùbá àti Yíbò? Ìyẹn náà ti ìjà yẹn ti lọ báyìí sí yìí o, ṣùgbọ́n èmi á jẹ́ ìyá ọmọ Yorùbá sí kó tó di pé ìjà yẹn máa tàn wípé ẹ máa wo bẹ́ẹ̀ jẹ́ ká remain focus, distraction ni wọ́n fẹ́ cause. Very Dark Man go so ní yéé ó ní ẹ wo géèmù burúkú tí wọ́n play fún yín, ẹ̀yin èèyàn dẹ̀ fọ́lù sí ẹ mọ̀ wípé ó fẹ́ dá ìjà sílẹ̀ láàrin Yorùbá àti Yíbò ni. Kì wá ṣe pé wọ́n kàn fẹ́ dá ìjà yẹn sílẹ̀ lásán, wọ́n fẹ́ distract everybody for 2027 election kọ́ lè ráyè parí gbogbo paperwork wọn. Kó wá di pambolobo jìgbà, kó wá di wípé ó tán síbẹ̀. That is the game tí wọ́n ń play lọ́wọ́lọ́wọ́ báyìí sí, kò dẹ̀ ní tán síbẹ̀. Bàbá rẹ̀dà ti sọ anything tó bá ṣe sọ láti make sure wípé wọ́n get kíni 2027 president yìí wọ́n lọ.
náà ẹ jẹ́ agbọ́rọ̀ látẹnu bàbá làwọn change University of Maiduguri àwọn sọ di Muhammad Buhari University nítorí káwọn Fúlàní àtàwọn apàṣẹ ṣẹ̀rù bí Buhari nìkan ló pàṣẹ ni wọ́n ní kankos àwọn kankos Buhari tó kù kí wọ́n lè kọ́tínì láti máa sọ́pọ́tì bàbá láti jẹ́ kí bàbá débẹ̀ ọwọ́ àwọn òtútù pé má wọ́rì ṣẹ́rí Lagos State yẹn máa dá wọn lédèrú wọn ò ní ráyè sọ wípé àwọn Biafra o àti Yorùbá nation o wọ́n fẹ́ fìmọ̀ ṣọ̀kan o láti jọ sọ wípé ilé ya ọwọ́ ṣe kí ni ọwọ́ change bus stop Charlie Boy bus stop ọwọ́ change sí Ọlámídé Bàdó bus stop gbogbo àwọn fáǹsì Charlie Boy sì wá bẹ̀rẹ̀ sí ní jà pé láéláyé Charlie Boy bus stop tó ti wà tí ò ṣòro 20 years tẹ̀wá dédé gbé Ọlámídé Bàdó ọmọ ọlọ́mọ tí ò sọ̀rọ̀ láti ra gbogbo àwọn musicians yẹn celebrity yẹn Ọlámídé Bàdó is very calm jẹ́jẹ́ lọ́mọ èkó Ọlámídé Bàdó lọ ọ wá gbé orúkọ ẹ̀ sí kò tún wá tán síbẹ̀ o there is another bus stop again wọ́n tún ti change ẹ̀ bí wọ́n ṣe máa ṣe nìyẹn tó máa enter títí àwọn ibi tó bá jẹ́ ibi gbòógì fún ọmọ Yorùbá ní ìlú Nàìjíríà bàbá Buhari máa jẹ́ bàbá Tinubu ó máa change ẹ̀ aṣọ lórúkọ Buhari nítorí 2027 election no be today tí wọ́n ti ń play game yẹn ẹjẹ́ àjọgbọ́rọ̀ mi ò fẹ́ kí fídíò èkó gùn jù ẹjẹ́ àjọgbọ́ látẹnu bàbá fún ara wọn ẹ bá mi ṣí ẹ. Naming of University of Maiduguri of a new name as Muhammadu Buhari University Maiduguri. We adopt naming of University of Maiduguri of a new name as Muhammadu Buhari University Maiduguri. Ṣé ti gbọ́ àwọn change ẹ̀ University of Maiduguri sí Muhammad Buhari University everybody pàtẹ́wọ́ ẹ máa wo divide and rule nítorí kí ni wọ́n fẹ́ débẹ̀ no be today tí Tinubu ti ń play wa ọmọ Yorùbá ẹ wake up ẹ má jẹ́ ká sùn ìjà ò yẹ wá ẹ jẹ́ ká lò fẹ́ ẹlẹ́yàmẹ̀yà ò yẹ wá ká bá lè bọ́ lóko ẹrú gbogbo àwọn bus stop tó change ní Lagos State sìn ẹ lọ wò ó èyí tó jẹ́ wípé orúkọ àwọn Yíbò ni wọ́n fi pè tẹ́lẹ̀ wọ́n sọ́dọ̀ orúkọ ọmọ Yorùbá kì í ṣe wípé wọ́n fight fún wípé kí Yíbò má gba Lagos State o ẹ má dọ́ọ̀lù ara yín o politician game lẹ́rìí yẹn kì í ṣe wípé wọ́n ṣe ní ṣe wípé àwọn Yíbò wọ́n ti fẹ́ gba Lagos State ẹ bá sùn o kì í ṣe pé wọ́n ṣe ní ṣe wípé àwọn Yíbò wọ́n ti fẹ́ gba Lagos State wọ́n ti pè ní no man's land so therefore gbogbo orúkọ Yíbò tó bá wà ní Lagos State ẹ jẹ́ ká change ẹ̀ sí ti Yorùbá irọ́ ni o géèmù 2027 election lẹ́wọ̀n yẹn o géèmù tó máa jẹ́ kí everybody lose focus tẹ́ máa wá fèsì ara yín bọ́mbà to bọ́mbà irú gbogbo àwọn tó jẹ́ wípé wọn ò rí Yíbò ní ìdí ọ̀tá wọn irú bàbá mi Ọláyọmí Kóìkí àtẹ̀mí náà àtàwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé tẹ́ bá wo some of my program máa sọ wípé we are brothers and sisters bó tilẹ̀ jẹ́ pé àwọn Yíbò ní lọ́wọ́ wọ́n dì sápẹ́rẹ̀ ṣùgbọ́n àwa nìkan a lè dá ìjà yẹn jà nítorí pé kíni ó burúkú lọ́rọ̀ Nàìjíríà ṣùgbọ́n tí gbogbo ẹ̀yà tó kúrò bá dìde tán tá a bá jọ parapọ̀ tá a jọ pull out wípé à ń lọ ní kò sẹ́ni tó fẹ́ dá wa dúró mọ́ ṣùgbọ́n tí àwa Yorùbá nìkan tá a bá sọ wípé à ń lọ wọn ò ní kàkú wọn a máa knock wa down bàbá ṣe gbé sókè wọn a máa fà sísàlẹ̀ òun lèmi ṣe bá sọ pé kọ́ọ̀sì kan náà là ń jà fún wa brothers and sisters ṣé mi mọ brother mi ṣé mi mọ ya sisters mi ni ṣé brother mi jẹ́ Chinedu ni àbí sister mi jẹ́ Oyara àbí kí ló máa ń pè àbó jẹ́ Oyoshi kò jẹ́ bẹ́ẹ̀ but nítorí pé kí ni ìrìnàjò tájọ wà ṣe yẹ jẹ́ káwa náà ká ṣe kí ni káwa gan máa think fast bí àwọn people bá ṣe rò káwa náà máa rò ó ẹ má jẹ́ ká kò jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ àròyé kò ká gbọ́n
ẹjọ́ lè ní ẹjọ́ lọ́la kò lè ṣe anything. Ẹ jẹ́ kí gbogbo wa come together, kájọ fọwọ́ luwọ́, kájọ fikùn lukùn, kájọ forí lórí, kájọ ṣe kíni, kájọ fight battle yìí. Kẹ wá wo bí Ọlọ́run ṣe máa gbèjà wa jà, bí Ọlọ́run ṣe máa bá wa ṣe. Ṣùgbọ́n tá a bá ṣe ń dúró tá a jàjà pẹ́pẹ́yẹ pọmọ, kò lè help ìran Yorùbá. Tinubu ti farabalẹ̀, ó mọ weak point wa. Tinubu ti rídìí ọmọ Yorùbá láti òkè délẹ̀, ó dẹ̀ fẹ́ lo èmi àti yín. Lílò tó tẹ̀ wá lò wá, ká ló lò wá, ọkàn wa balẹ̀, kò sí bẹ̀rù bojo. Ẹlòmíì wà ní diaspora, ìrònú àwọn ẹbí ẹ̀ tó wà ní Nàìjíríà ó ti sọ di ẹlẹ́jẹ̀ rúru. Ìrònú pé àkókò mọ tó pè fún sí ọlọ́mọ ṣáàjẹ́ gbúra burú. Ẹlòmíì tí fóònù ẹ̀ bá rígì báyìí, ayé alágàgàgàgàgà Nàìjíríà lẹ́mí ẹ̀ lọ. Ẹlòmíì wà nílùú òyìnbó tó jẹ́ wípé ìlú òyìnbó ti sú, ó fẹ́ lọlé. Ó fẹ́ lọlé, kò sí bó ṣe fẹ́ ṣe, ìbẹ̀rù bojo ò jẹ́. Bàbá Tinubu ò dẹ̀ rí wa rò. Ẹ̀yin lè wá wò nísìn, ohun tó lè mú bàbá Tinubu tó lè lu àwa Yorùbá nation fi wọlé 2023, kí ni bàbá ò lè ṣe ní 2027? Ẹ jẹ́ ká máa ràrò jinlẹ̀ dáadáa. Gbogbo nǹkan tó bá gbà kí bàbá san, kí bàbá lè fi lọ 2027, gbogbo ẹ̀ ni bàbá máa ṣe. Lílọ 2027 wọn yẹn kẹ̀dẹ̀rẹ̀ tẹ́ bá ń gbọ́ ìyá dọ́bùdọ́bù, òun ló máa fi jẹ̀ràn Yorùbá. Bá ṣe pariwo rèé wípé 2023 election ìyá ló máa fi jẹ Nàìjíríà, ló máa fi jẹ gbogbo ìṣẹ̀dá tó wà Nàìjíríà yàtọ̀ sáwọn politicians. A lot of people ní wọ́n là ń pa, ṣùgbọ́n ẹ wo lọ́jọ́ tó ní ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Ìyá yẹn jẹ wá àbí kò jẹ wá. Ẹ wo ibi tá dé dúró, ẹ wo ibi tá dé dúró. Mo jókòó, mo bira mi léèrè, mo ní ẹjọ́ gbogbo nǹkan tó wọ́n gógógógó Nàìjíríà, tó bá fún yàn 10,000 Nàìjíríà sẹ́ni ẹ máa yé mú sí ẹni. Agídí ló máa fi sọ wípé ẹ ṣe. Tó bá fún yàn ní 20,000, agídí ló máa fi sọ wípé ẹ ṣe, because bó ṣe fún 20,000 yẹn, tó bá ti rò pé mara rice, mara gàrí, mara kílò tọ́kí, owó yẹn ti tán. Owó yẹn ti tán, kò ní ìtumọ̀. Ayé ìgbà kan tó bá fún yàn ní 20,000 ó máa ṣe business. Mo ti fi 20,000 ṣe business rí ní Nàìjíríà, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo máa sọ fún yín pé I have seen a lot, I have learned a lot. Mo ti la inú oríṣiríṣi kọjá ní bí mo ṣe jẹ́ ọmọ kékeré ara mi. Mo ti la inú oríṣiríṣi kọjá, mo ta pólíbàgì dánwò. Mo rí kọ́mẹ́ǹtì èèyàn kan bí program kan tí mo ṣe jọ́ kan. Ó wá dùn mí pé mo ti parí program yẹn kí n tó rí kọ́mẹ́ǹtì yẹn. Tẹ́ni yẹn bí wípé ṣé at age of 19 years náà ni mo la gbogbo nǹkan tí mo sọ ìkọjá. Ẹni yẹn wá sọ̀rọ̀ yẹn nígbà tó kọ sí kọ́mẹ́ǹtì, mo wò báyìí pé ó dùn mí pé mi ò rí kọ́mẹ́ǹtì yẹn gbà tí mo ṣe program lọ́wọ́. Máa fi ara balẹ̀, máa explain, máa fún ẹni yẹn ní yes, máa fún ní evidence tó bá need evidence. Ó yá lọ síbi báyìí báyìí, béèrè èèyàn báyìí báyìí, kó lọ wo age tí mo wà, tí mo ti ń fi ojú winá ní Nàìjíríà. Age of 18 years ni mo ṣí boutique mi. Mo máa ń sọ lórí live show mi dáadáa, táwọn àwọn tó mọ̀ mí, tó mọ ibi tí mo ní sí, tó máa ń sọ pé yes, àwọn mọ̀ pé mi ni mo jórúkọ yẹn, àwọn ọmọ ẹni yẹn dáadáa pé mo mà ti change man, èmi kúkú ni wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí, ṣòro ṣáà ní kí n jórúkọ lórúkọ. Ayé ìsìn ta ló lè lórúkọ gbé ayé yẹn mọ́? Ó fún wọn 100,000 gan kò tó ṣe business débi tó máa lè gbọ́ bùkátà. Mo fi 20,000 naira ṣe business, mo dẹ̀ ń sanwó lé. Kò ṣọ́ọ̀kì yín, mo ń sanwó woman parlour safe contain 5,000 lóṣù lówó lé mi. 20,000 mo fi bẹ̀rẹ̀ business. Mo dẹ̀ ọ̀rá ń dàjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run dẹ̀ fàlùbáríkà sí. Títí ṣọ́ọ̀bù dé ńlá. Ṣé yóò lè ṣe bẹ́ẹ̀ mọ́ Nàìjíríà sí? Ṣé ẹ̀yin ò lè fi 200,000 ṣe business ní Nàìjíríà sí kó ló fẹ́ máa sanwó lé flat? Ṣé wọ́n lè rí woman parlour safe contain 5,000 lóṣù gbà mọ́ ní Nàìjíríà sí? Bóyá inú gbó, inú ọ̀gbìn ìlú lọ́ máa rí sí mọ́ọ̀sì. Ilé mi dẹ̀rẹ̀ títí express ni nígbà tí mo sọ 5,000 ní lóṣù. Ẹni bá máa gba woman parlour safe contain 5,000 lóṣù, á jẹ́ pé inú gbó
inú igbó kìjikìji èrúùmù gan tó bá fẹ́ gbà sí gbogbo nísìn wàá máa ní 20,000 lóṣù èrúùmù 20,000 naira per month tó bá fẹ́ gbà sí gbogbo ká má wàá sọ rúmà pálọ̀ sef gbogbo àyípadà expensive tó wá wọlé sí nàìjíríà yìí ìjọ wá tún nàìjíríà ṣe ìjẹ́ nàìjíríà wá ṣe rí kò ṣe rí o accident pọ̀ sí ni iná kò sí security kò sí the only things tó function ní nàìjíríà ritualist kidnapper those are the things tó function dáadáa báyìí nílùú nàìjíríà ṣé bá ṣe fẹ́ máa bá lọ nìyẹn ó dẹ̀ lè sí ni kò rọ̀ ọmọ yorùbá jẹ́ ká wake up ẹ má jẹ́ ká jẹ́ kí tinubu tún fi wá ṣe kíni ó tún fi wá ṣe pàṣípààrọ̀ 2027 èyí tó fi wá ṣe 2023 tabára wa bí tabára wa ẹ má tó gẹ̀ wọ́n á máa ní nàìjíríà jẹ gbèsè ẹ wo owó tí bàbá tinubu pín fáwọn fúbọ́là pẹ̀lú ilé nígbà tí mo gbọ́ iye owó yẹn mo kàn rẹ́rìn-ín ni oníṣèbára gbèsè tó máa sọ pé nàìjíríà jẹ náà nìyẹn ó dẹ̀ bọ́ síta ó lóun fún àwọn ọmọ yẹn ní $100,000 kọ́ ni US dollar pẹ̀lú 3 bedroom flat ilé àwọn ọmọ 24 ẹ lọ ṣírò $100,000 billions of naira mà nìyẹn ó dẹ̀ fún àwọn ọmọ 24 wọ́n dẹ̀ fún wọn nílé níbi tó wà pa nílùú àbújá náà ẹ wá sọ fún mi ṣé bàbá tinubu mú owó yẹn lápò ara ẹ̀ ni ṣèbówó nàìjíríà ni ta ló máa san gbèsè ẹ jí ẹ má sùn ẹ má jẹ́ kémi àti yín gọp tó bá jẹ́ pé ìlú tó dání mi ò ní kí ẹ gbowó fún àwọn ọmọ yẹn lówó because wọ́n lọ ṣiṣẹ́ ni wọ́n lọ gbé ògo orílẹ̀-èdè ga ni but ìlú tó jẹ gbèsè ojoojúmọ́ ni nàìjíríà ń jẹ gbèsè wọ́n wá máa ṣe làólàó wọ́n máa bowó nú jẹ́ àwọn ọmọ mẹ̀kúnnù wà bẹ́ẹ̀ tí yà ń jẹ tí wọ́n dẹ̀ kàwé tí ìyá àti bàbá jìṣẹ́ jìyà fi rán wọn lọ sí school tinubu ò rí wọn kó fún wọn lówó ẹ wo ẹnujọ́ mẹ́ta I think it's today yes bóyá ni bóyá iná ni àbí jẹta sami lè sọ very dark man lọ sí school kan ẹ̀rù ọlọ́run bà mí ẹ wá wo inú school yẹn bó ṣe rí government school bọ̀bọ̀ yẹn ló lọ wá bó ṣe máa renovate ẹ wá lọ wo àwọn sọ́kàwé nínú school premises tó jẹ́ pé àwọn ọmọ lè jábọ́ síbẹ̀ kọ́ dẹ̀kú síbẹ̀ wọn ò rí gbogbo yẹn kọ́ fowó ṣe wọn ò rí hospital kọ́ fi owó ṣe kọ́ mọ̀ máa travel out mọ́ lọ gba treatment ọmọ Yorùbá ẹ jẹ́ ká dókòó ká ro àròjinlẹ̀ bórí bá fọ́ wọ́n sì wọ́n travel out wọ́n jápa nìyẹn ṣùgbọ́n wọ́n lè máa fowó ṣe kárí ni kéèyàn kan fẹ́ ṣe nǹkan kan láwọn gbéye báyìí fún ẹ wo Babangida tó ba ìlú jẹ́ ẹ wo bítíbitì owó tí wọ́n ṣe kíni tí wọ́n fi lọ́ọ̀ṣìwé fún ìka apààyàn tó yẹ kó wà lẹ́wọ̀n ṣebí president America nìyẹn ó máa fèsì ẹ̀ lọ́wọ́ báyìí sí yìí òfin máa gbé òfin ò máa gbé àwọn ti Nàìjíríà ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jí ẹ má sùn Yorùbá nation no going back ẹ má jẹ́ kó fi wá negotiate 2027 ẹ má jẹ́ kó dá divide and rule sí wa láàrin nítorí 2027 ẹ má jẹ́ kí wọ́n wá gba ilẹ̀ wa bí Tinubu ṣe wà yẹn tó bá sọ fún wípé ilé Awólọ́wọ̀ ilé táwólọ́wọ̀ kọ́ gbogbo school Awólọ́wọ̀ tó bá ní kó lọ change ẹ̀ sí orúkọ Fúlàní ó máa fún ní àǹfààní àti lọ ní 2027 Tinubu rẹ́dí àti ṣe Yorùbá nation no going back bàbá ò send bàbá ò care bàbá ò rọ̀gùn iṣẹ́ ọmọ Yorùbá ẹ wake up ẹ wá ra aṣọ ẹ wá bá mi rajà aṣọ sọ́mà làwà yìí ó yẹ kẹ́ ti bá mi kó gbogbo àwọn sọ́mà gown tí mo ní kẹ́ ti bá mi kó tán gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń rajà mi ì tẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ dúpẹ́ fún yín náà because mo jòkó mo ra ròjìnlẹ̀ pé nínú kọ̀rọ̀ yàrá láì ṣe pé ṣọ́ọ̀bù mo wà táwọn èèyàn ń wọlé tán rajà ẹ̀yin èèyàn dẹ̀ ń ṣàánú mi ojú òní ti gbogbo ẹ̀yin tẹ̀ ń bá mi rajà o gbogbo ẹ̀yin Lady K ìgbà míì mo ṣe program mi ò ṣe program àwọn èèyàn á pè mí Lady K mo fẹ́ raṣọ àjọṣe fídíò kan wá dẹ̀ rí kò sí pé mo pe Lady K mi ò ráṣọ tó wù mí torí ẹ̀ mo ní wọn ní grade by grade so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ̀yin tẹ́ wá tí patronize mi mo sọ fún yín pé kò síbi tí mi ò send ọjà sí mo sì send ọjà sí Germany recent kódà mo tún ṣì lọ́jà tí máa send sí Germany
ẹni yẹn ti sanwó ọjà, owó shipping nìkan ni mò ń retí kó send kí lọ bá wọn send ẹ̀. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi rajà ẹ jọ, kò sí country náà tí mi ò lè bá yín send ọjà yín sí, ìbàjẹ́ spiritual items, àwọn nǹkan àánú, nǹkan ìṣẹ́gun, nǹkan aṣínà, nǹkan ìbùkún, àwọn iṣẹ́ tó mú yes yes yes. Ó yẹ kẹ́ trust pé Lady K ò ní fún yín lòfo. Tèmi ṣáà ni wípé ẹ nígbàgbọ́ nínú Jésù. Orúkọ Jésù ni màá fi gbé iṣẹ́ fún yín. Orúkọ Jésù ni màá fi gbé iṣẹ́ fún yín. Tí mo dẹ̀ mọ̀ pé yes, àwọn èèyàn ní testimony, ẹ̀yin náà máa ní testimony. Kò sẹ́ni tó ra spiritual items lọ́wọ́ mi tí ò ní ní testimony. Àfẹ́ni tí ò bá nígbàgbọ́ nínú Jésù, tó bá yẹ pé ó ní nǹkan míì tó gbàgbọ́, oníyèméjì ò dẹ̀ lè róhun gbà. So tó bá jẹ́ àwọn spiritual items náà lẹ fẹ́, anything, ìbàjọ́ ṣe àánú, ọṣẹ ìṣẹ́gun, ẹ̀yin tẹ́ ti ní àwọn àdójúkọ tẹ́ ti face tí wàhálà yẹn pọ̀ tó gun yẹn pọ̀, ẹ wo Jésù lọ́nà ìyè, òun lọ́ba bá ní ṣe tí kò kí ń dání. Gbogbo ogun yẹn máa ṣẹ́. Gbogbo ìṣòro tẹ́ ń dojúkọ yẹn ó máa ṣe kí ni? Ọ̀run máa bì wó. Ilẹ̀ alánú gbé wọn mì. Ẹ bojú wẹ̀yẹ̀ ní ogun mọ́ nínú ayé yín. Ṣé ilé ayé ogun bá wa sùn, ó bá wa jí? Ẹ gbọ́ tó sọ pé tibitiri la dá wa sáyé. Ẹ mọ̀ wípé èdìdì ńlá kan ni à ń bọ̀ láyé pẹ̀lú ire àti ibi. Ó wá dáyé tán wá ní wàhálà tiẹ̀ ti pọ̀, wọ́n ṣí ẹ, wọ́n ṣí. A ó máa ṣí ẹ torí pé kí nígbà tó ń bọ̀ láyé ò gbébi dání. So ó wà láàárín àwọn ẹni bí, àárín àwọn ẹni bí ló ti ń dàgbà. Èèyàn tó bá dẹ̀ tún wá ní ògo, òun ló máa lógo jù. Kò sí bó ṣe lè gbé ibi wá sáyé tí ò bá lógo. Ìwọ̀n kò sọ ẹni tó wáyé tí ò lógo. Ó kàn pọ̀ jura wọn lọ ni. So ìwọ tó bá wá lógo tó jẹ́ pé tíntìní ló ní, àwọn ẹni bí á gba tíntìní yẹn lọ́wọ́ wọn á sọ ẹ̀dì kòròfo. Kọ́ lọ má ṣe títí wa bẹ́ẹ̀. Gbogbo àkọsílẹ̀ ibi nínú ayé wa, ọba tó dá ayé àti ọ̀run kó ṣe kí ni kó parẹ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn nǹkan tẹ́ ń face, ìbàjẹ́ fún marriage, ìbàjẹ́ fún iṣẹ́, anything tẹ́ bá mọ̀ pé yes, Jésù lè ṣe, tẹ́ bá lo àwọn nǹkan àdúrà, ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show. Àdúrà gbogbo wa jọ máa gbà. Kò sẹ́ni tí ò lógo bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tó wo bá ti ṣe kí ni, tó bá ti múra dáadáa, ìwọ ló máa borí ogun. Gbogbo ogun tó ń fa ìrẹ̀wẹ̀sì síyàn lọ́kàn, ẹlòmíì á dé ibi tó máa ti ṣoríire báyìí, ìrẹ̀wẹ̀sì á dẹ̀ mú, á dẹ̀ ṣe gbọ́ngbọ́n mi ní interest mọ́ jàre. Kì í ṣe òun náà. Iṣẹ́ ló dáhùn lára ẹ̀. Lórúkọ Jésù ipá yín ò ní ká wa. Lórúkọ Jésù ọ̀tá ò ní mú wa. Lórúkọ Jésù ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa. Àtàwọn ọmọ wa, àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa. Ẹlòmíì ọmọ ló fi ń dà láàmú, ẹlòmíì ọkọ, ẹlòmíì òun fúnra rẹ̀ ló fi ń da ayé ara ẹ̀ láàmú tí ò mọ èyí tó fẹ́ ṣe sọ́rọ̀ ayé ara ẹ̀. Ayé le. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká dira. Àdúrà wa gbà. So àwọn nǹkan tẹ́ bá fẹ́, tó bá dẹ̀ jẹ́ àwọn ló fi ń dà lóríṣiríṣi náà lẹ bá fẹ́, is available. Ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show. Àdúrà gbogbo wa jọ máa gbà. Bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá need àwọn purse, ẹ pè mí. Ẹ need àwọn wig lọ́lọ́kan òjọ̀kan, ẹ pè mí o. Anything tẹ́ bá ṣàti fẹ́, ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ̀yin tẹ́ bá wá need the product ilé iṣẹ́ tí ẹ máa ṣọ́ra bà mí ní parọ́ fún yín. Ẹ wò ó, tẹ́ bá gbọ́ pé ó ti lọ product ilé iṣẹ́ tí ẹ lè ti fà, the only one tó wà lélẹ̀. Ògùn manpower nìkan ló kù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dóbò dáadáa, ajẹ́ bí idán. Mo gba ròyìn kan lẹ́nu ọjọ́ mẹ́ta. Ẹnu ò gba ròyìn, ẹnu olúwẹ̀ gbọ́dọ̀ bù. Kì í ṣe gbogbo náà ni wọ́n máa ṣe ṣọṣọṣọṣọ lórí social media. Tó bá wa sọ̀rọ̀sọ̀rọ̀ náà ló ṣàánú wa. Tá bá ti lè ṣáná sí kámẹ́rà báyìí, ọ̀rọ̀ á mọ bọ́ ni. Wọ́n lè ṣàánú ẹ̀dá ni. Ṣùgbọ́n ẹni tó bá ti wà nírú ìlànà tèmi wà, ó gbọ́dọ̀ mọ bó ṣe ń kó ẹnu ní ìjánu. Òun ni gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kí ni, tẹ́ fẹ́ gbádùn ayé yín. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kí ni, tẹ́ fẹ́ dóbò dáadáa. Nǹkan tẹ́ need àti lò lélẹ̀. Ẹ try ẹ wò nínú ìpinnu àdúrà máa fi kan ránṣẹ́ sí Lady K. Ó show, ó confirm. Confirm tí mo lè fi ọwọ́ ìsọ̀yà fún yín báyìí. Ẹran mo fọwọ́ sọ kì í ṣe gun òun lélẹ̀. Confirm ajẹ́ bí idán tó gbásìkì. Ẹ dàgbà, ọmọdé ni yín, ẹ wá lò. Gbogbo ẹ̀yin mọ́mì mi, táwọn dádì ti dàgbà, ẹ má dára yín láàmú. Ẹ má dẹ̀ ṣe kí ni, ẹ má gọra yín, ẹ má wò pé bàbá ti dàgbà, bàbá ò lè dóbò mọ́. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ jẹ́ kó gbé lura. Nínú èpè, nínú àdúrà, ẹ fi kan ránṣẹ́ sí Lady K. Ó sure ni. Mo dẹ̀ mọ̀ pé àdúrà lẹ máa ṣe fún mi pé Lady K, ṣé ló tún sọ bàbá di àyọ́ngẹ̀? Bàbá gbomi bí bẹ́ẹ̀ ṣe máa fún mi testimony nìyẹn, ó sure dàgbà.
so bó ṣe jẹ́ nìyẹn ṣeun gan ẹ má gbàgbé láti bá mi share ètò mo fi Elédùmarè bẹ̀ yín ẹ rí i pé àwọn program mi ò fi bẹ́ẹ̀ rìn mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta látara wípé kí ni nọ́mbà mi tí wọ́n block yẹn nọ́mbà yẹn ó disturb mi gan ó affect mi gan ni gan so mi ò lè share program lọ títí so ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi fọ́n káàkiri kí gbogbo àwọn Yorùbá tó gbọ́ ilé kó ní kálukú wa lè wà tà láti ká má sùn bíi ti 2023 ojú òní tiwa àjọra ànúgbà Yorùbá nation no going back no retreat no surrender ẹ má dẹ̀ gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ tán notification bell yín so that gbogbo ìgbà tí n bá ti upload ẹ lè máa ṣe kíni ẹ lè tètè máa gbọ́ Lady K ìfẹ́ olúwa ṣe olórúkọ ti tèmi the baby of Yorùbá nation ẹlẹ́nu fífẹ́ of Yorùbá nation èmi nìyẹn ẹ ṣé gan ó dàbọ̀.